Ọládipúpọ̀ Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí gbéra nílẹ̀ odi ìdánwò ìgbẹ́ aláró ògùn mọ́dẹ ìdánwò onígun àbàtà ìpè ayé ló mọ̀ báwọn jẹ́ ní báwọn jẹ́ tálákì ìjọ ọ̀run ọdún lóde. Happy birthday to you. Ọmọ Òdúwọlé níre là á sọ̀rọ̀ àtàrẹ ìhìrè lánàá ìrè lónìí ìrè lọ́la ìhìrè lórí ìrè ọjọ́ gbogbo bó bá dọdún rọgbọ àgbò Ọpẹ́yẹmí bó bá dọdún òbí a máa gorí àtẹ ọdún tiẹ̀ lóde kórìjẹ́ ògbó kórìjẹ́ òótọ́ àní kó fẹ́ ìgéjò bí ilé ayé àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún wo nínú owó nínú ọ̀la nínú ètèkú tí ṣe ìbalẹ̀ ọ̀rọ̀ ọ̀gangan ṣẹ̀kẹ̀rẹ̀ tó rí èkó ní báwọn òròdè ìbànújẹ́ lọ́jọ́ ìbí bá ń palẹ̀ ò ní báwọn sí nílé lọ́jọ́ ìbí bá ń pọ̀ náà ò ní báwọn sí nọ́nà lọ́lá lọ́rùn ọba gbogbo àdáwọ́lé rẹ̀ ló máa yọrí sí rere dídùn làábóyin dídùn báyìí làábàrè èké Ọpẹ́yẹmí ayé rẹ̀ iṣẹ́ rẹ̀ ò ní koro láṣẹ ìdùá lókè gbogbo wọn ní gàjọ yóò ọmọ gàjọ wọn tá ààrẹ lọ ni Ọládipúpọ̀ ààrẹ wà lọkùnrin tóbìnrin kó lọ́nà tó ní pé yóò bá jókòó ẹni àti ìjàlẹ̀ ẹni ìpè ayé ló mọ̀ báwọn jẹ́ wá ní báwọn jẹ́ tálákì ìjọ ńlá gbọ́ lọ́rùn ọba mèébọ́ nínú rẹ̀ tó jẹ́ ní ọmọlára àjà yìí tó mọ rírì rẹ̀ lókè sí mi wípé wọ́n ní wọ́n mọ̀ kó lórí rẹ̀ ọkùnrin wọ́n ní ẹ̀ bá nǹkan nínú rẹ̀ ó ní wàhálẹ̀ ọlọ́kàn rẹ̀ ọmọlára ni mọ̀ wí fún ọ wípé afẹ́ni fún rẹ̀ ni ọ́ wọ́n ní ire òní tọ́lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ọmọlára ní ẹ̀ bá nǹkan dùn bá rí ìmàtòsí wọ́n ní Ọládipúpọ̀ ọmọ Òdúwọlé ẹ̀dùn bá tán ni Ọpẹ́yẹmí ṣó ń gbọ́ dídùn ẹnu mi ọmọlára ní kí ọwọ́ nulẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ ọmọ ẹ̀ pé ó yá ní ilé ọmọ ògún mọ́dẹ́dẹ́ ọmọ apẹja fẹ́jẹ̀ ìjọ ọmọ apẹja fún mi lóhùn mìíràn jẹ̀mọ́ kó kẹ́ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan àmọ́já kọ́kọ́ wọ ọ̀nù bọ́lá àwọn bàbá rẹ̀ gangan lọ ọmọ olóbì kan wáwá tí ì wá ọmọ olóbì kan wọ̀wọ̀ tí ì wọ̀ èyí tó ṣàánú ẹni àwọ̀ ọ̀sẹ́wù ẹni èyí tí ó ṣàánú ẹni àwọ̀ ọ̀sìnú gbófẹ́ràn kò búburú àmújẹ ọmọ àtàbà túbọ̀ àlejò tí ìṣònílé dàrú ọmọ aláṣọkan Ọpẹ́yẹmí ọmọ aláṣọ kan kókè nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ kẹwù ulẹ̀ kẹwùrú ó bọ̀ lọ́ṣẹ́ ọmọ ṣùlẹ̀ sọ ọ̀bẹ ọmọ lówó kọ́lá jòyè máa gbọ́ dídùn ẹnu mi ọmọ kò mà ná nínú ilé àwọn bàbá rẹ̀ bọ́díjọ́ òrò kánú máa wá àánú tó bá wá òrò àgbè lọ ni nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ẹ̀pẹ́ Ọládipúpọ̀ ṣọ́gbọ́n mo ti kó kẹ́wọ̀n bàbá rẹ̀ ọmọ oníkan àbàtà ọmọ kúkúrú lọ́sàn àgùn gbọ̀rọ̀ bùdó òru ọmọ mọ́lẹ̀ jẹ́já mọ́lẹ̀ eegun yan ọmọ onígi mẹ́ta níbẹ̀ dùn Ọpẹ́yẹmí wọ́n kàn sọ́wọ́ ọ̀kan sọ̀lú ọ̀kan tó kù ní sálárì ṣíṣe bàbá sọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọwọ́ mo ní tẹ̀ èjì gbà ẹrú gbà ọmọ gbà ọmọ ní kọ́mọ ọmọ pamọ́ nínú ilé àwọn bàbá rẹ̀ torí ọmọ ọba kan gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ rú tà á ló wá lẹ́ olómìnira èèpẹ̀ máa bí wọ́n pé tà á ló lábàtà ló bútú bàbá omi tà á ló lábàtà bútú bàbá odò síbẹ̀ nínú ilé àwọn bàbá tiẹ̀ tó bí ọlọ́mọ gangan Ọládipúpọ̀ mo ti bá ẹ dẹ́pẹ́
ṣùkùṣùkù ẹja ni ó fún mi ìjẹ́ mọ́mọ́ ó fún mi léegun ẹja jẹ nílé bàbá tó bí ọlọ́mọ. Àṣẹ ìṣàmọ́dún ọdún yìí ọdún dùnú ló sì mọ bá wọn ṣe. Ọwọ́ ọmọ lára àjà yìí ló rán mi ìwà bí. Bí wọ́n bá wá bí ó pé ta ní kò rìn ewì yìí kò mọ̀ wí fún wọn wípé èmi náà ni èmi yàn kí n gbé olóko méjì àgbẹ̀ níjẹ́. Èmi